ọ̀rọ̀ kátikàti tí kò ṣeé gbọ́ sétí lọ̀rọ̀ ọ̀hún jọ. èèyàn sì fẹ́rẹ̀ má lè gbàgbọ́ pé baálé ilé kan yóò kí ọmọ bíbí inú ara rẹ̀, ọmọ ìkókó tí kò ju ọmọ oṣù mẹ́sàn-án péré lọ mọ́lẹ̀, tí yóò sì máa kí ìka bọ ojú ara ọmọ ọ̀hún títí tó fi ṣe abẹ́ rẹ̀ yánkanyànkan tó já ìbálẹ̀ ẹ̀jẹ̀ ọ̀run náà, ó sì dọ́gbẹ́ sí i lábẹ́. àmọ́ ohun tó ṣẹlẹ̀ gidi ni afurasí ọ̀daràn ọ̀hún, ọ̀gbẹ́ni Gbénga Táíwò, gẹ́gẹ́ bí Aláròyé ṣe fìdí rẹ̀ múlẹ̀ nígbà tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò ní àhámọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ l'Abẹ́òkúta. ọkùnrin náà jẹ́wọ́ pé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nígbà tọmọ náà wà lọ́mọ oṣù mẹ́ta àti nígbà tó di ọmọ oṣù mẹ́sàn-án. àmọ́ ó tún ṣàlàyé pé ẹbí ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe tòun. ó ní kì í kúkú ṣe pé ó wu òun bẹ́ẹ̀ náà. ó ní láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ sóun, èyí tó ṣeé ṣe kó fa ìwà ọ̀daràn tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan òun yìí. ẹ gbọ́ ohun tó wí. Gbénga Táíwò, ọmọ Ọ̀ṣun State, Ìgbàjọ. àtọmọ ọdún mélòó? 44 years. I'm gbé ní Ìmọ̀ṣẹ́ presently, Ogun State. Ẹbí tá à ń gbé tẹ́tẹ́lẹ̀ lè kọ́ àrẹ́ǹtì ẹ̀. tí ìgbà tí incident ń ṣẹlẹ̀ tí a fìdí tá a mọ nǹkan tó ń fa kìnìún ta làkókò ń bẹ̀, mo á kó lọ sí ilé sísítà mi ní Ìmọ̀ṣẹ́. Mo ń ṣiṣẹ́ pẹ̀lú Kẹjẹ Electric. Ìyàwó mi sọ pé mo ń tọwọ́ bọ ìdí ọmọ mi, ọmọ oṣù mẹ́sàn-án. Mi ò mọ bóyá ìṣẹ̀lẹ̀ mo dẹ̀ ní àrùn ọpọlọ ní 2018 tí mò ń lóògùn sí tó máa ń sọ mí wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mi mọ bóyá ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. Mo lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tó máa náà pé oṣù mẹ́ta ní September 2003. Mo ti ní ọmọ kan tẹ́lẹ̀ bọ́ àkọ́bí láàrin mi àti ẹni. Ó kọ́ lọ bí iṣẹ́ ni ó pè mí pé òun gbé ọmọ lọ sí hospital pé wọ́n ní pé wọ́n wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n dẹ̀ tọ́jú ẹ̀, wọ́n fún un ní antibiotics. Àwọn ní ó débi ìbálẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ni. ǹjẹ́ ẹ̀yin lè rántí bóyá lóòótọ́ lẹ ṣe tí ó wáyé nígbà yẹn? Mi ò rántí pé mo ṣe nǹkan tó jọ ọmọ bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ àsìkò tí mo ní tí recurrence or whatever. Ẹlẹ́ẹ̀kejì, ó ń dáná lẹ́yìn ìpele. Ọmọ yẹn ń ké lọ́dọ̀ ẹ̀. Ó dẹ̀ gbé ó ní wọ́n gbé wọn fún mi nínú ilé. Mo gbé ọmọ dání. Ìgbà tó yá ọmọ yẹn tún ké, mo dẹ̀ wá lọ gbé fún. Èmi ń dẹ̀ lọ bí iṣẹ́ níjọ́ that was nǹkan tí mo sọ ìjọ́ Sunday. Èmi dẹ̀ lọ bí iṣẹ́ níjọ́ Monday. So mi ò wálé ní Monday yẹn, mi ò wálé ní Tuesday. Ìgbà tí mi kọ́ máa wálé ní Wednesday rí pé ó ti fi OPC gbé mi pé èmi finger mọ́. Mo wà surprise. nígbà tí wọ́n gbọ́mọ yẹn wá fún inú ilé nígbà tí ó ń ké tóun dáná lẹ́kùnlé, kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọmọ? Nǹkan sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àtọmọ náà. báwo lẹ ṣe tọ́jú ọmọ yẹn? Mo kọ̀ gbé sáyà ni. Èmi náà mi ò wọṣọ. Torí orí tó mú ní ọ̀sán ọjọ́ yẹn, mo dẹ̀ lie down sí orí bed. Tọ́mọ yẹn gbé ọmọ wá fún mi, mo dẹ̀ gbé ọmọ yẹn sáyà. Ṣùgbọ́n tọ́mọ yẹn dẹ̀ dákẹ́ ẹkún tó sùn, mo dẹ̀ tẹ́ sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mi níbẹ̀. Tèmi náà sùn tó wá wọlé tó wá fídíò tó ní ìgbìyànjú finger ọmọ. Ó ní òun rá mi pé wọ́n finger ọmọ. Tèmi dẹ̀ yìn wò pé bóyá èyí tán ti finger tẹ́lẹ̀ tí ò tíì sàn ní nǹkan tó rí. Mi ò mọ bóyá fresh finger ni, I don't know. ṣé kẹ́ tó padà síbi iṣẹ́ ló ti fẹ̀sùn yẹn kàn yín àbí nígbà tí? Ìgbà tèmi kò fi ẹ̀sùn kàn mí tèmi kí n tó kúrò nílé. Ìgbà tèmi mo kàn máa dé láti change ni wọ́n wá bá mi lé tó ní pé èmi finger ọmọ tó wá arrest mi. Ìgbà ni ó fi ń pe Ministry of Justice tó ṣàtọ̀ mi pé òun máa dí pẹ̀lú mi, òun máa rán mi lẹ́wọ̀n, òun máa ṣe gbá fún mi, máa ṣàwọ̀ fún mi. Mẹ́jọ pé mi ṣe kíni yìí kó wò torí rí mental kíni àwọn family náà ń sáré káàkiri síra. Màá tẹ̀lé stop láti máa lògùn, wọ́n á lè fún mi ní permanent cure fún mental illness náà. Tá à ń sáré káàkiri wá àwọn tó máa gba wá ògùn. Mo dẹ̀ ṣàlàyé gbogbo kíni yẹn fún pé kó ní sùúrù, kó kárí solution sí mental illness náà. Maybe that's the cause of the problem. But tó ṣáà insist pé ó máa ràn mí lọ́wọ́ ṣá. ìyàwó yẹn tó kí lorúkọ ẹ̀?
Dada Ruth. Ó ti tó ọmọ ọdún mélòó? Ọmọ 38. Ó tó ọdún mélòó tẹ́ ti fi jọ wà? A year plus. Ọmọ kan tó wà láàrin yín náà ṣì ni. Ìrànlọ́wọ́ wo lẹ kí lẹ fẹ́ kí ìjọba ṣe lórí ọ̀rọ̀ yìí? Mo fẹ́ kán ṣàánú fún mi, kí n má jẹ̀yà àìmọ̀dí àbí ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún mi tí mi fi jẹ̀yà tí mi mọ ìdí ẹ̀, mi ò fẹ́ kán ṣe fún mi. Àbẹ́ẹ̀rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀ràn. Kí ni irú bàbá rádaràda yìí kí ló rí lára ọmọ rẹ̀ ọmọ oṣù mẹ́sàn-án tó fi mú un tó fi ìka já ìbàlẹ̀ ọmọ tó bí nínú ọmọ oṣù mẹ́sàn-án? Ìtàn yìí ti fi yé wa wípé àtìgbà tí ọmọ yìí ti wà ní ọmọ oṣù mẹ́ta òun ni ó ti kọ́kọ́ wo ìwà irú iṣẹ́ láabi yìí lè tó já sí wípé ọwọ́ pálábá rẹ̀ kò ṣẹ́gi nígbà náà, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tó ṣe yìí òun ni ìyá ọmọ náà tó ṣe ìyàwó arákùnrin òun ni ó kà mọ́ níbi tí ó ti ń wo ìwà láabi yìí débi pé ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ya fídíò kó lè jẹ́ ẹ̀rí máa jẹ́ mi ìṣó. Ìbá jẹ́ pé ó ṣeéṣe ni tó já sí wípé àwọn tó jẹ́ èèyàn bíi ọmọlúàbí tí wọ́n bá ń kọ ìka kú ní ilé ìwòsàn ká ló ṣeéṣe kí wọ́n transfer ẹ̀mí kan sí ìkejì. Irú àwọn èèyàn báyìí òun ni ó yẹ kí wọ́n yọ ẹ̀mí wọn látàrí pé ẹ̀mí yẹpẹrẹ òun ni ẹ̀mí tí irú èèyàn báyìí tí ó ń gbé káàkiri. Kí ló lè mú ọmọ bíbí tó bí nínú ara rẹ̀? Kí ni nǹkan tí ó wú ẹ lórí tí o rí lára ọmọ tó bí ọmọ oṣù mẹ́sàn-án tó fi ìka ba ayé ọmọ náà jẹ́? Ṣé bàbá ni ká pe léyìí? Ẹ̀yin èèyàn mi, kí ni irú ìdájọ́ tẹ́ rò pé ó tọ́ sí irú bàbá tí ó wu irú wà yìí? Irú ìdájọ́ wo ló yẹ kí wọ́n dá? Ẹ sọ sí under comment section. Àbẹ́ẹ̀rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ìmọ̀ràn mi fún ẹ̀yin òbí ni wípé even kó jẹ́ bàbá ọmọ ẹ má fura sí. Èèyàn tó bá sá ti jẹ́ ọkùnrin ẹ má máa gbà wọ́n láàyè kí wọ́n súnmọ́ ọmọbìnrin yín. Even ọmọ ọkùnrin ó nítàn kan tí màá mú wá fún yín nípa arákùnrin kan tó jẹ́ wípé ó ń bá àbúrò rẹ̀ ọkùnrin ni ó ń bá àbúrò ọkùnrin ní àjọṣepọ̀ fún ọdún 10 tí ẹnìkan kò sì mọ̀ àyàfìgbà tí àkàrà tú sèpo. Ìkejì tí màá tún mú wá fún yín láìpẹ́ yìí fún ẹ̀yin tí ẹ bá subscribe òun lẹ máa rí. Òun ni ti arákùnrin kan tí ó ṣẹ̀ṣẹ̀ pàdé ọmọbìnrin kan tí wọ́n fẹ́ mọ friend ara wọn. Ìgbà àkọ́kọ́ tí ọmọbìnrin yìí wá lọlé òun ló fi ọtí búlẹ̀tì ló fi rọ́yó lẹ́yìn ìgbà tó fi tipá bá lò pọ̀ tán. Ó tún pe àbúrò rẹ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ tóun náà tún bá lò pọ̀. Bẹ́ẹ̀ rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ẹ jọ̀wọ́ ẹ lọ subscribe sí YouTube channel mi, the same name, the same profile pics, kẹ́ẹ̀tẹ̀ notification bell so that ẹ mọ̀ rí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìrírí ayé tí màá mọ̀ mú wá fún yín. Ẹ like, ẹ share, kẹ́ tẹ̀lé mi fún ọ̀pọ̀lọpọ̀. Ó dàbọ̀.